Àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Bí kò ilé ò bá pa nítòde o lè wọlé tán mi o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Òṣòlókò lóko. Well, we were 18. In fact, we are 18. Gbogbo nǹkan tó bá dé ń ṣẹlẹ̀ ló yẹ kẹ́ jẹ́ kí n máa mọ̀. Olade, we didn't call you to this meeting because you are not needed. If you were needed, definitely I'm at it now. Oh. Ẹ jọ̀ọ́ kò yé mi. Ẹ wò sir, poison ló pa Mr. Shupo. Hey, madam, kí lẹ tún fẹ́ o? Good morning to you. Kí ló fẹ́? Kí ló gbé ẹ wá gangan? I know, the big day is getting closer. He is restless as a mouse. Bó ṣe ń wá bí lemọ́ yẹn, mi like ẹ. Ó ti sú mi o, mi like ẹ. Kí ló fẹ́? Ṣé tá bá parí gbogbo ọ̀rọ̀ tá fẹ́ sọ lẹ́yìn, ìyẹn ò ní kí n padà lọ síbi tí mo ti ń bọ̀. For God's sake. Kí ni ọ̀rọ̀ tá fẹ́ sọ lónìí kí ló fẹ́ fi yàtọ̀ sí ìta sísọ tẹ́lẹ̀? Mind you ò lè change o. Okay, give me 10 minutes. Okay, 5 minutes, please. Today will be different, you'll see. Ọ̀rọ̀ lórí. Arábìnrin, time yẹn ti ń lọ. Okay. General. General, sir. Why? I was listening. Sir, kí lẹ̀ ń rò? Am I getting weak? Why are you talking like this now? Weak beats bow, sir. You see, recently, I feel threatened. I feel boxed in a corner. Could I share a simile? Sir, you have to know, èèyàn ò lè dúró sókè pẹ́ o. True, but my ways can't afford to align with that principle. Ẹ wo General, òwe ni gbogbo eléyìí tẹ̀ ń pa yìí o. Because I know that since the incident on the road on that day, you have not been yourself. What they were shocking gan. I mean, why should they go and worry?
Can we not talk about it anymore? Láyé mi. Mi ò gbọ́dọ̀ bára mi ní position yẹn mọ́. I act. I don't react. Which is why we need to take care of Remy. Wo, mi ò fẹ́ ruin a perfectly good morning. Mi ò ní wá síbí tí n bá ṣe pé nǹkan tó ṣe pàtàkì ni. This is about your safety, Kábíyèsí. My safety? Since when has my safety been paramount to you? Gbogbo nǹkan tí n bá sọ nísìn, ó wà based on the premise that you didn't lie to me. That Dr. Boye really came here to check you up. Okay. Láì pé ọkùnrin ò lọ́rọ̀ gidi kankan tó fẹ́ bá mi sọ. Kábíyèsí, ẹ ní sùúrù fún mi. I spoke with Dr. Boye. And? Wọ́n sọ wípé àwọn ò ever dé Pàkúrọ̀ rí. Why would he lie? That kept me awake for several days. Kábíyèsí, theory méjì ni mo ní. Àmọ́ nǹkan ẹyọ̀kan ni mo máa sọ fún yín nínú ẹ̀sìn. I am thinking Dr. Boye is a weapon of the killer. And suggesting that he knows will be very foolish since the show ti parí. Ó fẹ́ pa mí. Mo yẹ pa Deji àti Ṣùpọ̀. Yes. Now the question is, ta ló fẹ́ pa ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta? Èmi ò mọ̀. General? General ti gba company kí ló tó ń wá. General ò jọ ẹni tó máa mú nǹkan lábọ̀. Nǹkan kì í ṣẹ́kù lọ́dọ̀ General. Well, since when did you start caring? Ibi ò ti sọ fún mi pé impression tí mo fún ẹ ni pé èmi ni mo wà ń di ikú Deji. I guess I was wrong. General ò lè ṣe nǹkan fún mi bíbá. But wọ́n lè rán àwọn èèyàn sí yín. Kábíyèsí, mo advice kẹ́ má rí doctor mọ́. Kẹ́dẹ̀ sọ fún àwọn ẹ̀ṣọ́ yín kó má jẹ́ kí ó wá sí sàkání yín mọ́. To make things easy, you will arrest the Katimole. I am still building a strong case. So me will arrest her. Okay. Oṣegun. I should leave now. Yeah. But do. Ogu ìkejì ńkọ́. Ìgbà tó dé, ó ní theories méjì ló ní nípa ikú Deji. Ẹyọ̀kan ló sọ ìkejì ńkọ́. Kábíyèsí, tèmi nìyẹn. Borokini. There was an explosion at the Aja marketplace last night. Ìgbà wo ni ẹ ṣẹlẹ̀ and báwo ni wọ́n ṣe gbọ́ tèmi ò gbọ́? It's all over the news. Àbí gómìnà ti yín òkè ń gbọ́ news ni. Wẹ́, màá sọ fáwọn èèyàn mi wọ́n máa wá nǹkan ṣe sí i. Ìyẹn kọ́ ló ti ẹ̀gbẹ́ mi wá sí bíbá yìí. Ìkan nínú àwọn sources mi tó wà ní site tí explosion yẹn ti ṣẹlẹ̀ jẹ́ kó máa yé mi pé the explosion was actually a gas explosion. I mean, the fragments of the cylinder was everywhere. Terrorist attack àbí accident. Ṣé kìí ṣe ìkan lára àwọn shop gas yẹn irú èyí tó ṣẹlẹ̀ ní Ẹlẹ́ja market nígbà kan yẹn? And this fragment ló jẹ́ kí àṣírí company to manufacture àwọn cylinders yẹn too. Wo mi ò ní time gbogbo yẹn gbó time ẹ ti lọ ó ti lọ. And you actually made transaction. You bought cylinders from that same company 3 days ago. Wait, what? Kí ni nǹkan tó ń sọ? Kí ni nǹkan tó ń sọ? Ṣé transaction wo ni mo ṣe ní wíìkì yìí? Mi ò ṣe ní transaction kan wíìkì yìí náà. Àbí máa ṣe transaction mi ní mọ́ ni? Wo sọ nǹkan tó ní sọ má jẹ́ kí inú bí mi o. Relax. Relax. At about 2:49 p.m.,
You placed an order for some cylinders. Èmi. Báwo ni mo ṣe fẹ́ order fún nǹkan tí mi ò ní mọ̀? Oh well, I believe that's what lying suggests. Tracy, please, mi ò mọ nǹkan kan pa ẹ́ o. Gbogbo èyí tó ń sọ yìí, mi ò mọ anything pa ẹ́ rárá. So gbogbo setup yìí yọ mí kò mẹ́. Please, for God's sake, mi ò mọ nǹkan kan pa ẹ́. Something must be done. I call it feel like bear. That woman is angry and unstable. Nǹkan tẹ́ sọ last time, mo fẹ́ kẹ́ tún sọ. Nǹkan tó rúbọ gbọ́ náà ló gbọ́. I can't believe this. Kí ló dé tó ń Dubai? O rí pé kò sí sense ní nǹkan tó ń ṣe ni. Kí lẹ fẹ́ kó tún ṣe? Ẹni tó yẹ pé ó ti certain pé ó máa dájọ́ kú fún. She will keep fighting. Ẹ wo ọ̀nà bóyá máa jáde la máa wá o. Kí n feel àbí? Mi ò ní kẹ́ fílẹ̀. Then what exactly are you talking about? Kẹ́ méjèèjì jọ sọ̀rọ̀. I'm not begging anybody. I'm not asking you to beg anybody. Ẹ discuss. Ẹ jẹ́ kó mọ̀ pé ọ̀nà àbáyọ ṣì wà. Ibo ni wọ́n ti rí ọ̀nà àbáyọ? Tracy. I don't think she's getting that post. What if she does? My own buttons don't know anything. Buttons. I am the only one she has. So if I'm pessimistic that she is not getting it, rest assured, she's going to fail. What if Bisade does something? Have you thought about it? General, it's a change. Listen, stop that sentimental nonsense. You are going to change. Ìgbà wo ni ẹ̀mí èèyàn bẹ̀rẹ̀ sí jọ ẹ́ lójú? Okay, let's say Remi escapes. Don't you think that someday she may want to use that same card in her favor in the future? You see? Now you see. Wo mọ̀ Remi dáadáa. She is a calculative demon. General, when we get to that bridge, I'm across it. No. That's too great a risk. Too great.
People don't know. I need to breathe. It's problem bawa ko sọ̀rọ̀. I'm just tired, actually. Have you started keeping secrets? Àwọn ọ̀rọ̀ tó máa ń jẹ́ kí tó kó máa rẹ̀ hàn nìyẹn. I'm outside. Bolowa. Kí ló dé? Mo kàn fẹ́ rí ẹ. We are never seeing each other again. What? Wàá ń kọ́ ọmọ mi létí. Èmi ká. Borokini. Hello? Yes, it is. I know who it is. Kí ló fẹ́? Deja now. Àbí why tí Tony ṣe máa hash tó wá? Why wouldn't you stop? Excuse me? Ẹ ti ní major shares already. Deji àti Ṣùpọ̀ dẹ̀ ti kúrò ní wéyìn. So why wouldn't you stop? It appears to me that there is something else motivating you. Now listen to me, you idiotic brat. Ma fojú ẹrí máa bọ̀. Àbí wo lẹ̀sùn tó fi kàn mí? Mo jọ apààyàn lójú ẹni. Wow. I've never heard you speak this way before. Ó gbára lọ́lọ́pàá. Ó dẹ̀ lè lo ọpọlọ ẹ̀. Let me teach you a job. Well, I would appreciate the good gesture. Deji and Yetunde had a romantic connection way back. Yetunde kú ìgbà tó lọ sápamọ́ sọ́dọ̀ Deji. And Yetunde ní ìyàwó Láolú. And Deji is dead. Do the mathematics. So, are you saying that? Oh, Castic, you really are too slow. Mi ò mọ bó ṣe dé level tó wà yìí now. It's a booming go. Now listen. Stop wasting my time. Go and disturb those you need to disturb, okay? Nonsense. I saw her leave this office. Yeah? Fidelis. What does she have on you? Kò sí nǹkan kan náà. Bet. Nínú gbogbo ọ̀rọ̀ yìí kò sí nǹkan tó kàn ẹ́ because òun ni deputy mi. Well, if she's threatening you, I could always be of help. Help? You need the help ẹ o. Kò sí nǹkan tí mo fẹ́ fi help ẹ ṣe. Ọ̀dọ̀ mi ni kun wà. Mo mọ̀ gbà tí mo need ìrànlọ́wọ́.
mo dẹ̀ mọ àwọn tó lè ràn mí lọ́wọ́. But it just feels like Hey, Kíkẹ́ má jẹ́ ká máa drag nǹkan tó ṣe drag. Wo já sọ nǹkan mi. Okay? Jọ. it's okay then. I'm leaving. Leaving? Yes, and I'm leaving for good. Kíkẹ́, but a ṣì jọ ní nǹkan tá lè jọ ṣe papọ̀. I don't think I want to. Fidelis, you look like a man who can spin the heads of the party members and get them to do exactly what you want, especially when you are driven by a fiery motivation. Ẹ pẹ̀lẹ́, ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀. My governor. Ẹ máa wọlé bọ̀. Báwo ni ṣe wà? My governor. My governor. Madam, ṣe wà pa o. Ọ̀rẹ́ bu ẹ̀yin náà máa bí. Èmi tí ẹ fẹ́ máa lọ ní bẹ ṣe ń wọlé bọ̀ yẹn. Kí ló ṣẹlẹ̀? Èyí méjèèjì la fẹ́ rí. I don't think I am needed here. So, any nice day. Are you okay? Yes, we need to talk. Talk about what? You could have injured me. Well, má bínú. But ìwọ náà tó bá ti rìn lójú títì má máa kó kíní sétí. Yes, a ní láti sọ̀rọ̀ nípa ikú Mr. Ṣùpọ̀. You must be a joker. Well, I promise this time around it's going to be a very friendly conversation. Mo fẹ́ explore possibility wípé o mọ nǹkan kan nípa ẹ̀ pé o wà innocent. Oh, yeah. Thank you. Oh, maybe you are not as good as you think you are. My governor. Yeah. Kí ló dé? Kí ló ṣe wọ́n? Bá ṣe bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n, èmi ò mọ nǹkan tó rọ̀lú o. Kò yé mi o. Ṣé ìjàlẹ̀ yẹn àti deputy ní fẹ́ fi bẹ̀rẹ̀ ni? Deputy. Kì í ṣe deputy tèmi o. Kí lẹ mean? Bíi ti báwo? Òun kọ́ ni deputy mi. Deputy mi, Tracy Pinheiro, òun ni deputy mi. Tracy Pinheiro? Ta la wọn? Ìyàwó lè ti Ṣùpọ̀ nìyẹn. Báwo ni nǹkan tá à ń sọ mí ṣe jọmọ́ yìí tẹ́ tún gbé wá? Ẹjọ́ torí ìtọ́lọ́run ẹjọ́. Ẹ jẹ́ ká gbàgbé gbogbo issue yìí. Òun kọ́ ni deputy mi. Yeah. Òun kọ́ ni deputy. Tracy, òun ni deputy mi. Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Ta ni ìwọ tó máa yan deputy fúnra ẹ̀? Even nínú party wa àmọ́ ipa wa nínú party. A dẹ̀ mọ ipò wa. Kí ni ẹ wá túmọ̀ sí ṣe fẹ́ máa insult mi ni? Kò lè rí bẹ́ẹ̀. Kò lè ṣẹlẹ̀. Lọ́nà wo ṣe fẹ́ bá mi ṣèjọba ni? Kò lè ṣẹlẹ̀ láíláí. Èmi ni mo mọ ẹni tó lè yàn fún wa. No. Èmi ni mo mọ ẹni tó lè bá mi ṣèjọba. Kò lè ṣẹlẹ̀ láíláí. That is true. Òótọ́ náà sọ yẹn. A jọ mọ̀ nípa kíní yìí náà. Oh God. À ń jáde. Lọ síbo. Wàá mọ̀ tá a bá débẹ̀. Ok, ẹ̀yin lẹ máa wa mọ́tò ni. Ọ̀dọ̀ Tracy. So mo ní láti wá bẹ́ẹ̀ kó tó fún mi ní update. I do not answer to you. Who do you answer? No one. Ìwọ ló máa wá bá mi and èmi ò bẹ get Bisade.
Thank you for that. But you do not control me. No funny impression pé mo fẹ́ control ẹ. So only use me and dump me, abi? I'm talking to you! Shout, that's all you do. Ẹ kàn máa para yín dànù ni. Ṣé o mọ ẹni tó ń bá sọ̀rọ̀ ṣá? Who are you? You're just an old tout who thinks he still control things. Oh, you think you're invisible, right? All right. Let me tell you something. Tí bá fẹ́ end career kó tó bẹ̀rẹ̀, ó lè ṣe. Oh yes. This is just a sample. This old tout still controls things. Nonsense. Hello? Are you still looking for Shade? Borokini. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni léyìí, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.